Ẹni èwo ni tábí olórí burúkú tẹ̀ ń ṣe. Ọba kọ yín tẹ́gbẹ̀ẹ́kọ ẹ̀ ẹ̀jẹ̀ lọ tún padà sílé kọ́ tún yín kọ́dà. O ò tí ráyè tán náà. Real housewife wà náà. Òṣùmọ̀ ìyàwó tí mo fẹ́ sílé tí mo wà responsible fún ni. Any responsible man tó bá dé ọ̀dọ̀ side chick tí ó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ tí ó di I have my real wife, I have my kids, I'm responsible man. Yes, o ní láti sọ̀rọ̀. Come on, po, we are responsible. So why are you not telling me I'm talking about my wives? Oh, ṣé mo ti àwọn family ti join ní pọ̀ ni. Ẹ tí mo rà náà. Ẹni tó lọ kọ́ gan ò dààmú yín. Ẹ̀yin jẹ́ pé ń yọkọ̀ dó lẹ́yìn ń wá ẹ̀ka ìnà. Why you ní useless interview? Ní secret ni. Ṣèkọ́ tó ṣẹlẹ̀ ẹ̀yin fans mi, you don't understand. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀, you get wetin dey bother me. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ṣé now, as a celebrity, I get wife for house, responsible man. Káwá lọ́ta pẹ̀lú sáyẹ́sìkì sí, sáyẹ́sìkì wá lóyún. Ṣé ká má tún gbà mọ́? We will not collect am now, una go post us, dey cast us, we collect am. Láti 1 bedroom flat ó di 2 bedroom flat ẹ̀ ń gbádùn bó dẹ̀ jẹ́ a sì ń gbé nípa mọ́jẹ́lẹ̀ pé ìyàwó no I get wife now so easy ni can't you respect my wife? Kò sáfù ayé láṣọ kò bá yín dáná the girl dey see una ó fi yín lẹ̀ because she's okay ó wà okay inú ẹ̀ dùn bí tó wà kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀yin no competition ẹ má bá ṣe competition èwo ni interview useless interview. No competition. You know what?